Ẹ káàárọ̀ o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ gba ìjọba Nàìjíríà nímọ̀ràn díẹ̀. Ìmọ̀ràn díẹ̀ ni o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá tẹ́lẹ̀ kó tó di pé àyà lọ́bù mi. Ẹ mọ̀ pé mọ̀ràn làwa máa ń gba ìlú bàbá wa. Mo rí àwọn nǹkan kan ní ibì kan ní ìlú táwa ń gbé yìí. There's something they call price control, and there are some certain stage tí price control yẹn kò ti work. Ibi tí máa ní mo lè ní price control ti work ní ilé epo tó pọ̀ jù ní ìlú òyìnbó ní anywhere. Price control ilé epo price wọn ò ń dọ́gba. Àmọ́ ṣé rí oúnjẹ àti tax ní àwọn ibì kan níbomi ó máa ń yàtọ̀. Ẹ jọ̀ọ́, torí mo mọ̀ pé àwọn olóṣèlú, àwọn bàbá wa tó wà ń di gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, wọ́n máa ń wà lórí show wa, wọ́n máa ń gbọ́. Kí ló dé gangan tí a lè control nǹkan tá à ń jẹ ní Nàìjíríà? Example, tẹ́ bá fẹ́ ra rice nsìn, tẹ́ bá dé Márọ̀kọ́, tó bá gbé àpò rice sílẹ̀, tẹ́nìkan bá pe tiẹ̀ ní 65, tẹ́ bá dé bòmí ilé àní ẹgbà ẹ̀sán 63 jálẹ̀, ilé àní ẹ̀sán 67. Kí ló dé tó rí bẹ́ẹ̀? Búrẹ́dì wa a control ẹ o. Common rice àti gàrí, àpò gàrí, tẹ́ bá rí bòmí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lónà mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa sọ fún wa pé ṣebí wọ́n fi mọ́tò gbé. Despa kan fi mọ́tò gbé. Àwọn ìlú kan wà tó pé tẹ́ ẹ bá dé wọ́n máa gbé o, wọ́n fi mọ́tò gbé o, wọ́n fi mọ́tò gbé o. Tẹ́ ẹ bá lọ kó ọjà ní Kútọ́nù. Okay. Máa gbé mi ló máa san ó ní problem wa. My agent park tó tí mi bá park kíní mi fẹ́ kó ju bí 10-15 minutes lọ. Agent park ṣe rí tá a bá ṣe bẹ́ẹ̀ ìlú Nàìjíríà tá a wà yìí a kàn máa wà bákan náà ni o. Èmi ò ní kéèyàn wá bó ebu o. Ìwọ tó bá dẹ̀ wá náà tó bá wá bú mi náà, all well and good. Bó ṣe rí nǹkan tí wọ́n pè ní price control kò bá làákàyè tiwa mu ní ìlú Nàìjíríà wa tá a wà yìí. Wàláì. Ṣe rí tá a bá ń sọ̀rọ̀, ó fẹ́ràn mi o, ó fẹ́ràn mi. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn gangan ni kò gbọ́. Àwọn àgbàlagbà tí máa ń sọ bẹ́ẹ̀. Gbàgbé páàrẹ sọ̀rọ̀ pé ó sọ̀rọ̀ kankan tó láìkì. Ọ̀rọ̀ tí máa sọ tó máa láìkì máa wà o. Ọlọ́pọlọ ló máa ń ronú bẹ́ẹ̀ o. Nàìjíríà ní àwọn program kò jẹ́ pé tẹ́ ẹ bá lọ sí orí nigeria.gov, tẹ́ ẹ wo gov Nàìjíríà, tẹ́ ẹ bá àwọn ọmọ, gbogbo àwọn ọmọ wa tẹ́ ń tẹ ike, tẹ́ ń tẹ wọ́, tẹ́ ń fi fíńgà tẹ nǹkan, ẹ search Nigeria program tí ìjọba ní. Kàkà bẹ́ẹ̀ ní search ẹ, gbogbo program yẹn ìlú north náà ti ń jèrè ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àgbàlagbà ló pè mí láàárọ̀ àná bíi 6. Mo dẹ̀ ti wà ń bíṣẹ́ pé àbúrò mi, mo fẹ́ kó sọ̀rọ̀ nípa nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò mọ̀ ipa ní nǹkan kan tí ó bá wa lára mu. Ẹ̀yin èèyàn tí bá fẹ́ bí ebu ń bí ẹ máa wá. But tá bá ti sọ̀rọ̀ gidi ẹ ní dúró
kíní ẹ máa ń ṣe mí bákan tó bá pé mo gbé ọ̀rọ̀ pé mo fẹ́ búyàn sí ni ẹ máa ti ríyàn bí 50-60 but nevertheless àwa máa sọ tẹnu wa ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílé ayé yìí tó jẹ́ pé kẹ́ jókòó síta kẹ́ cross ẹsẹ̀ níwájú ilé bàbá yín àbí wájú ilé tẹ́ ń gbé àbí láwájú ilé tí ń gangan kẹ́ máa ṣọ́ movement di obìnrin kiri kẹ́ máa worú ìlẹ̀kẹ̀ tí wọ́n sín ẹ lè débi kankan o mo kàn fẹ́ sọ fún yín pé ìjọba Nàìjíríà gangan wọ́n need láti regulate àwọn uncertainty nílùú wa regulation of business regulation of food there should be a price control tó yẹ pé price tí a bá tó bá ta nǹkan ní Ọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ ló máa tà bẹ́ẹ̀ price tó bá ta nǹkan ní Èkó gbogbo Èkó ló máa tà bẹ́ẹ̀ price tó bá ta nǹkan ní Kánò gbogbo Kánò ló máa tà bẹ́ẹ̀ price tó bá ta nǹkan ní Ìbàdàn gbogbo Ìbàdàn ló máa tà bẹ́ẹ̀ ìdí tí mo fi fún yín ní different state ni pé tó bá yẹ pé Èkó náà ti kó ọjà yẹn owó mọ́tò wọ́n máa ṣì mọ́ ọjà tó fẹ́ tà but price control yẹn láti dúró but ẹ bèrè pé bó láti máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ìyálọ́jà wa ẹ bá send ẹ̀ sí àwọn ìyálọ́jà àti bàbá lọ́jà wa àwọn ìyálọ́jà wa lọ́yọ̀ọ́ náà gbọ́ tí ẹlòmíì bá lé tomato títí ẹ̀ ní 500 naira mo kàn mọ̀ mi mọ̀ price o tẹ́lòmíì bá lé títí ẹ̀ 500 naira ilé alẹ́ tiẹ̀ ní 600 tí ẹlòmíì bá ta ìdíyẹ ní 10,000 ẹlòmíì á ní 12,000 ní títí ẹ̀. There should be a price control in our country. It's either you guys like it or not. Or àwọn èèyàn fẹ́ wọn fẹ́. There should be a price control. Tá a bá ti wà nílùú mi ìfẹ́ tí bá ṣe kíní fún yín sìn iwájú CVS and dry cleaning tí mo wá ó ní mo wà. Ṣé wá rí ibi tá a wá yìí wọ́n ti níye tó ń fọṣọ. Tẹ́ bá dé inú CVS yìí sìn wọ́n ti níye tó ń ta oògùn yẹn. Tẹ́ bá dé store tó wà ńbẹ̀ food market nìyẹn bẹ̀ yẹn Audi. Tẹ́ bá débẹ̀ tẹ́ bá fẹ́ ra agolo milk ó ti níye tó ń tà. But agolo milk ti wọ ò níye. Tẹ́ bá dọ́dọ̀ ilé a ní price tó ń rà lánàá nǹkan ló ń rà lénìí. Àwa là ń ṣera wa o. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kẹ lọ́rọ̀ tí mò ń sọ ọ̀dà torí mò ń kọ́ àtọ́sí máa comment but àwa là ń ṣera wa nítorí pé o ti lọ ra ọjà ìwọ tó rajà sí shop tó sì ní ọjà tó bí 20 pieces ó wá ní kó tún lọ rà sí bóyá bí 50 ló bá fi bó ti kù 20 ó wá lọ sójà wá rí pọ́jà àwọn tó bá máa dé báyìí 20 pieces tó níyẹn kò ní ever tàbẹ̀ mọ́ láyé wàláì kò ní tàbẹ̀ ani because ìgbà tó ń di ọjà wọ́n ti fi price kún ọjà yẹn so ohun ò ní lè tàbẹ̀ ẹ jẹ́ ká ronú sí o mo ronú ọ̀rọ̀ yìí ni o gbogbo ẹ̀yin boys wa àtẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa tó yẹ pé fùrọ̀ lẹ́ ń lé kiri ní títì ìwọ̀nba fùrọ̀ tẹ́ ń lé yẹn náà ló máa pẹ́ lómi o torí fùrọ̀ tó ń lé gbà owó tó wà lọ́wọ́ ẹ lóbìnrin ṣe ń tẹ̀lé ẹ o èébú kọ́ lè bá àwọn ìyá wa ṣe rí ni bó dẹ̀ ṣe máa wà tí Jésù máa fi dé nìyẹn fùrọ̀ tẹ́ ń lé kiri yìí náà níjọ́ tó bá ti rówó fún obìnrin máa tẹ̀lé ẹni tó máa náwó fún ẹ̀yin obìnrin náà tẹ́ ń tẹ̀lé olówó lénìí tó bá di ọ̀la tọkọ yìí ò bá ti lówó mọ́ ẹlẹ́fẹ́ shift ẹ̀ ń lọ bòmí tó bá padà dé ẹ fẹ́ padà sọ́dọ̀ ọkùnrin yẹn ṣe rí gbogbo nǹkan láyé yìí endurance ó wà very important bó yẹn kọ́ ni mo bá wá mo kàn ní kí n fẹnu sí kíní ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ ó máa ṣáà láwọn kan tó wà ní in charge kíní mi ìmọ̀ bẹ́ẹ̀ mò ń get it wrong ni ó máa ní àwọn kan tó yẹ pé wọ́n wà ní in charge gbogbo kíní kò sí kankan tó wà láyé tí gọ́ọ̀mẹ̀ntì gan ò ní regulation lórí ẹ̀ but my question is ṣé a follow regulation yẹn ṣé ọmọ Nàìjíríà follow ẹ̀ ṣé àwọn tó fi ṣe olórí wa follow ẹ̀ ṣé àwọn tó wà ní House of Representatives wa ṣé wọ́n follow ẹ̀ wàláhì tàláhì ṣe ní tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ ṣe dáadáa
kọ́kọ́ bá àwọn tó jẹ́ olórí wọn kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ wàhálà tí bàbá bá fi lè control price oúnjẹ àní ní problem Nàìjíríà mọ́ tẹ́ bá dọ́dọ̀ ilé alẹ́ yìí tó 100 naira ni tẹ́ bá dé bomi ilé alẹ́ yìí tó 120 ní ànìkan tóbi jù kan lọ ṣèbẹ́ díẹ̀ kan náà lóyin tẹ́ bá débi tó ti ń ṣe díẹ̀ sí wọ́n á ṣa ìyẹn group by group ni wọ́n á lélẹ̀ tóbi ilé ìkéré ìjọ wò la fẹ́ kúrò ńbẹ̀.